yìí o àwọn ìròyìn wa lọ́lọ́kan òjọ̀kan ló ń dé sétí ìgbọ̀yín láti ìkànnì Àjùlọ TV. Ṣáájú ẹ jẹ́ n kọ́kọ́ yọ ògèrè lórí ìròyìn òní sétí ìgbọ̀yín. Ààrẹ ilẹ̀ wa Ààrẹ Tinubu ti pe ilé ìgbìmọ̀ aṣòfin àgbà láti gbé ìlànà òfin tó gúnrégé léyìí tí yóò bá ìṣètò ìjọba rẹ̀ mú jáde. Ẹgbẹ́ TUC àti ẹgbẹ́ NLC ni wọ́n ti gbójú agan báyìí sí Akpabio lórí ọ̀rọ̀ tó tẹnu ẹ̀ jáde náà. Ní ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun, àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ti bẹ̀rẹ̀ sí ní kojú ìjà sí gómìnà Mákindé lórí bí ó ti ń yọnu sí ètò ìdìbò ní ìpínlẹ̀ míì. Miranda tó jẹ́ abẹnugan ní ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Èkó ló ṣeéṣe báyìí kó mọ yọwọ́yọsẹ̀ ní orírọ̀pọ̀ rẹ̀ léyìí tí ó wà náà. Àwọn ìròyìn yìí àtàwọn míì bẹ́ẹ̀ òun lẹ́mọ̀ gbọ́ nínú fọ́nrán yìí. Olúwatúnmiṣe Akínúsì òun lóníròyìn yín lónìí. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà Godswill Akpabio ní ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NLC àti ẹgbẹ́ àwọn olùdókòwò TUC ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní yẹ iná sí lábẹ́ báyìí látàrí ọ̀rọ̀ tó tẹnu ẹ̀ jáde pé ìdá 30 òun ni owó orílẹ̀ tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà san, ṣùgbọ́n tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n pòǹgbẹ fún gudugudu méje àti yàyà mẹ́fà tí ó tọwọ́ ìjọba ilẹ̀ yìí wá. Akpabio ló sọ̀rọ̀ ọ̀hún nílùú Àbújá nígbà tó ń sọ̀rọ̀ lórí àwọn àbádòfin mímú àtúnṣe bá owó orí léyìí tí wọ́n ń jẹ lẹ́nu tí wọn ò tí ì jẹ tán. Ṣùgbọ́n tí ẹgbẹ́ NLC, ẹgbẹ́ TUC tó ń ti ẹgbẹ́ NECA, ìyẹn ẹgbẹ́ léyìí tí ń gba àwọn òṣìṣẹ́ sẹ́nu iṣẹ́ tí wọ́n gbójú agan sí ọ̀rọ̀ ọ̀hún níbi wọ́n ti ní owó orílẹ̀ tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà san òun ni ó ṣe bẹ́ẹ̀ tí ó ń pèsè òbítíbitì owó sí àpò àsùnwọ̀n ìjọba àpapọ̀ tó sì jẹ́ wípé àlọ àwọn owó orí ọ̀hún òun ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà rí tí wọn ò rí àbọ̀ rẹ̀ látàrí bí wọn ò ti rí nǹkan kan pàtó tíjọba àpapọ̀ tí ó ń fi owó orí náà ṣe. Ẹ̀wẹ̀, ààrẹ ilẹ̀ yìí ìyún ààrẹ Bọ́lá Tinubu ni ó ti wá ṣe bẹ́ẹ̀ tí ó ti pe ilé ìgbìmọ̀ aṣòfin àti ilé ìgbìmọ̀ aṣojúṣòfin láti ṣe bẹ́ẹ̀ jókòó yí tábìlì pò kí wọ́n lè mọ bí wọ́n ti yọ àwọn òfin ọ̀hún síra wọn léyìí tí yóò ṣe bẹ́ẹ̀ tí ó bá ìṣètò ìjọba rẹ̀ mu. Ààrẹ Tinubu látẹnu ẹni tí ó jẹ́ alága fún ìgbìmọ̀ ètò ìṣúná ní ilé ìgbìmọ̀ aṣòfin ìyún sẹ́nẹ́tọ̀ Sanni Musa ó ló ṣe àlàyé ọ̀rọ̀ ọ̀hún pé ààrẹ Tinubu ní ó ti bẹ́ẹ̀ tí ó ti pe òun láti jókòó yí tábìlì pò pẹ̀lú àwọn tọ́rọ̀ kàn gbọ̀ngbọ̀n bíi ẹgbẹ́ NNPCL, ẹgbẹ́ tó ń rí sí bówó tí ń wọlé sí àpò àsùnwọ̀n ìjọba àti àwọn ẹgbẹ́ míì bẹ́ẹ̀ kí wọ́n lè mọ bí wọ́n ti yọ àwọn òfin tí ààrẹ Tinubu tó gbé síwájú ilé ìgbìmọ̀ aṣòfin ní nǹkan bíi oṣù 4 síra wọn. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyàn Ṣèyí Mákindé ló ti fi àbùkù kan ẹgbẹ́ òṣèlú APC báyìí lórí ẹ̀sùn lẹ́yìn tí wọ́n fi kàn án pé ó ń yọnu sí ètò ìdìbò ti ìpínlẹ̀ míì tó ń ti àwọn ọ̀rọ̀ tí wọ́n ní ó ń sọ lásìkò tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe ìbúra wọlé fún àwọn alága ìjọba ìbílẹ̀ lẹ́yìn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ ìsinmi ọ̀sẹ̀ yìí. Mákindé tó wà ní ibi ìbúrawọlé ọ̀hún nílùú Òṣogbo níbi tó ti fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ẹlẹgbẹ́ rẹ̀ Adémọ́lá Adélékè ó ní ó rọ ẹgbẹ́ òṣèlú APC láti ti ọwọ́ òfin bọ́ bínú wọn ò bá dùn sí bí ètò ìdìbò ọ̀hún bó ti lọ ní ìpínlẹ̀ ọ̀hún. Mákindé ṣe lálàyé pé ẹgbẹ́ òṣèlú APC ó ní wọ́n ṣe ìjà ọ̀hún ní kàkàkílẹ̀ kù ilé òsànì lásìkò tí ètò ìdìbò ọ̀hún tó ń lọ lẹ́yìn tí ó sì ń ṣe bẹ́ẹ̀ tó ń darúgúdù tó ń ti wàhálà àti dídà omi àlàáfíà ró
sí ìpínlẹ̀ Ọ̀ṣun. Ká gba ìpínlẹ̀ Èkó wọlé báyìí lórí wàhálà tó ń mì lògbòlògbò ní ilé ìgbìmọ̀ aṣòfin tí ìpínlẹ̀ Èkó báyìí, pàápàá jùlọ lórí ti abẹnugan òṣàbẹnugan. Ó ní ìwé ìròyìn ti fi léde báyìí pé ó ṣeé ṣe kí abẹnugan tí wọ́n rọ̀ lóyè ìyẹn Mudashiru Obasa tó ń ti abẹnugan tó wà lórí ipò lọ́wọ́lọ́wọ́ báyìí Mojísọ́lá Mẹ́múdà kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n mọ yọwọ́ yọsẹ̀ kúrò ní orí ipò wọn láti lè fún ẹlòmíì láàyè kó jẹ abẹnugan ní ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Èkó. Ọ̀rọ̀ yìí ó ní ó ti ẹnu àwọn tó ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá, pàápàá jùlọ àwọn tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Èkó. Àwọn tó ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá yìí ni wọ́n ṣe lálàyé pé mímú Mẹ́ràndà tó ń ti Mudashiru kúrò ní orí ipò wọn kán lè fún ẹlòmíì láàyè, òun nìkan ló lè mú àlàáfíà padà wá sí ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Èkó. Ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó títẹ ọmọkùnrin kan tó jẹ́ ọmọ ọdún 23 tó ń porúkọ rẹ̀ ní Gbọ́láhàn Adébáyọ̀ lórí bí ó ti na àfẹ́sọ́nà rẹ̀ pa ní agbègbè ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ tó wà ní ìpínlẹ̀ Èkó. Ìwé ìròyìn tó jáde fún tòní sọ di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé lẹ́yìn ìgbà tí àfẹ́sọ́nàbìnrin ọ̀hún tí ó lọ ṣe ìbẹ̀wò sí Gbọ́láhàn ní ilé rẹ̀ ìyẹn ní ọjọ́ Ẹtì ọ̀sẹ̀ tó kọjá. Ó ṣojú mi kòró kan tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ṣe lálàyé pé àfẹ́sọ́nàbìnrin ọ̀hún ó ní wọ́n gbọ́ igbe rẹ̀ ní kíkankíkan ní nǹkan bíi ọ̀gànjọ́ òru ní ọjọ́ Ẹtì ọ̀hún níbi ó ti ń ké fún igbe ìrànlọ́wọ́ tó sì jẹ́ pé nígbà tí ilẹ̀ ò fi mọ́ ní Gbọ́láhàn fúnra lára rẹ̀ lòun náà bẹ̀rẹ̀ sí ní pariwo fún ìrànlọ́wọ́ lẹ́yìn ìgbà tó rí i pé àfẹ́sọ́nàbìnrin ọ̀hún ó ní ó ti jẹ́ Ọlọ́run nípè. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin ti wá fi léde báyìí pé Gbọ́láhàn ló ti wà ní àkóló àwọn ọlọ́pàá báyìí níbi tí ó ti ń jẹjú pàkópàkó tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ mọ́ fi ọ̀rọ̀ pò ó nífúnpọ̀ lórí ikú tó pa àfẹ́sọ́nà rẹ̀ náà. Lágbo ti àwọn amúlòdùn, òṣèré tíátà ilẹ̀ yìí Ìní Ẹ̀dọ̀ ti pàdánù bàbá rẹ̀. Ìní Ẹ̀dọ̀ ló ṣe bẹ́ẹ̀ tó kéde ìròyìn ìbànújẹ́ yìí lórí òpó ayélujára Instagram rẹ̀ níbi tí ó ti ń ṣàkàwé pípàdánù bàbá rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀ṣọ́ iyebíye tí ò ṣe fi ara wé láíláí. Ìní Ẹ̀dọ̀ tẹnumọ́ pé bàbá òun ló jẹ́ ọ̀kan gbòógì léyìí tí ó máa ń ṣe àtìlẹ́yìn fóun tó sì gbé òun dé ipò léyìí tí òun wà báyìí tóun fi di ìlú mọ̀ọ́ká. Àwọn olólùfẹ́ Ìní Ẹ̀dọ̀ ni wọ́n ti wá fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn ṣọwọ́ sí lórí òpó ayélujára náà tí wọ́n sì ń gbàdúrà kí Ọlọ́run tẹ bàbá òṣèré tíátà náà sí afẹ́fẹ́ rẹ̀. Tọ́ kì í dùn púpọ̀ ṣókí báyìí òun lọ́bẹ̀ òde. Àwọn ìròyìn wa kò ní jù bá ń lọ níkànnì Àjùlọ TV. Olúwatúnmiṣe Akínúsì olóka ìròyìn òní sétí ìgbọ̀nyín títí di ìgbà tí èmi àti yín tàtúmọ̀ pàdé. Ire kàkà.